Okay. My dear. Ṣẹ́gun máa ní bàbá àbèjì. Ó náà ń bọ̀ Nàìjíríà. I don't want to oblige you. What's your family? I don't want to oblige you. Àmì o. No, yeah. Okay. Oh, good. Fantastic. Nǹkan tí mo fẹ́ gangan ni. My dear, wọ́n máa dé in 2 weeks time. Yes, in 2 weeks time. Ó dẹ̀ náà máa lọ 3 weeks in Nigeria. So ó máa lọ 2 weeks pẹ̀lú àwọn àbí. Ó tẹ̀ náà fẹ́ lọ sí hòtẹ́ẹ̀lì mi mo ní irọ́ o. Hòtẹ́ẹ̀lì tí ó lè ra màlà dúdú jẹ lóòtẹ́ẹ̀lì. Ó tiẹ̀ máa rí jẹ náà bọ̀ kó lè dàbí. Iyán ni o, ẹ̀fọ́ rírò gbogbo àwọn kẹ́. Mo ní máa bọ̀ nílé mi kó máa kó family ẹ̀ bọ̀ 2 weeks kó lò ń bí. The remaining 1 week kó lọ lọ́dọ̀ mọ́mì kó tó padà. Ibi ló ti gbọ́dọ̀ lò. Mélòó kí la fi ń ṣe lé? Iyán yẹn àti àwọn ọ̀la yẹn. Ó gẹ̀ẹ́tì ẹ̀. Ọ̀dọ̀ mọ̀ pé ìyàwó ẹ̀ lílé second cook ni. I am proud of you. No, tó bá jẹ́ yẹn ni. No. You are doing well. Thank you, baby. It is Well, also. Possible kan wá sí ibà. Kò possible kan wá sí ibà ìṣe. Àwọn àtọmọ méjì wá sínú ilé láti wá ṣe kí ni. Okay, dúró ná 2 weeks yẹn wáyé tí mo lè lọ́dọ̀ mọ́ mi. Àdá kò yé mi o. Máa just ní sùúrù. Bóyá o get nǹkan tí mò ń sọ. As in Ṣẹ́gun àbúrò mi àná ẹ ni mò ń sọ. Bùdá Ṣẹ́gun. Ó ní. Tó wà ní Canada. Yes. Ó ń bọ̀ Nàìjíríà Ó náà pẹ̀lú ni mo sọ ìyàwó fún ẹ ẹ̀. kò possible kan wá dé sí ibà yìí. Àṣìbẹ̀ ẹjọ́ òun tẹ̀ ò ní. Ibo náà wà tí mo lè rábọ̀dà jẹ kí wọ́n fi iṣẹ́ mi sílẹ̀ wọ́n á máa tọ́jú àná. My dad ó dàgbé kò tí ì yé ẹ dáadáa. Mo ní ó máa dé sí bí àjọ máa wà 2 weeks ló máa lò ń bí. A ní kò possible. Kò possible rárá. Kò yé mi o. Tó bá gbàgbé kó jẹ́ kí n rán ẹ létí. Ìgbà tábùrò mi fẹ́ wá síbí báyìí tó ní kò sáyé ṣé mo bẹ́ẹ̀ já sí. Ṣọ́ra àbúrò ẹ yẹn jàgídíjàgan nìyẹn o. Mi nítorí ẹ̀ ni mi ò ṣe gbà. Ìwọ náà mọ reason now. Gbogbo bí ó ṣe wà lọ́hùn yẹn gan ọkàn tiẹ̀ gan ò balẹ̀ ń bí. Àìmọye ìgbà lọ́lọ́ ń bèèlè ẹ̀ ní station tó bá wá sí bí ń kọ́ èmi fúnra mi ọkàn mi ò ní balẹ̀. Ìwọ fúnra ẹ tó jẹ́ gbọ́n ẹ̀ ò ní lè fẹ̀dọ̀ lórí òróró now. Torí ẹ̀ mi ò ṣe gbà okay last month yín tó fẹ́ ṣe exam ibo ló ti ṣe ibi ló wà now all true. Eléyìí wọ́n wá síbí wá síbẹ̀ kó kàn mí. Nǹkan tí mo sọ ni pé it's me and my husband. These are our matrimonial home. We don't need third party in our home. Tọ́nbọ̀ wá sí Nàìjíríà. Tọ́nbọ̀ wá sí Nàìjíríà. Ilé mú mi ń tóbi 4 bedroom flat ni. Kí ló tún wọ̀ lọ síbẹ̀? Kò sáyé o. It's me and my husband. Ayé máa wà o. Ayé máa wà tó bá jẹ́. Bẹ́ẹ̀ kò sáyé bíbá yìí o. This is my house. Èmi sì lọ lórí ilé ìmúlẹ̀ ṣe máa pa àṣẹ. Àbúrò mi ń bọ̀ bí. Mi ìròjọ́ dìde lójú. Kò sáyé mo sì sọ fún ẹ̀yin. Tó bá fẹ́ wá síbẹ̀, àwọn nǹkan tí máa ṣe. Ó máa ń mí ọ̀rọ̀ tó sọ yìí. Ẹ̀yin èmi náà. Àbí ẹ wá gbà mí o. Kí lọmọbìnrin yìí ń sọ yìí? Àná ẹ ń bọ̀. Láti abroad ó fẹ́ lọ 2 weeks pẹ̀lú ọ ní kò sáyé me and my husband. Ibo ṣé ó ti ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣá?